Ẹ kú dédé wòyí o. Orúkọ mi ni Aya Adéyínká. Ohun tí mo ní fún wa lọ́jọ́ títí òní ni à ń pè ní ìtàn àwọn akọni ilẹ̀ Yorùbá, èyí tí àkòrí rẹ̀ jẹ́ Balogun Ibikunle. What I have for you today is on eminent people in Yoruba land, and the person that we are treating today is called Balogun Ibikunle of Ibadan land. Oríṣiríṣi ni àwọn ìtàn akọni tí ó wà nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ẹni tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni à ń pè ní Balogun Ibikunle. Balogun Ibikunle jẹ́ olókìkí ènìyàn alákíkanjú, ó sì jẹ́ àgbẹ̀ pẹ̀lú àgbẹ̀dẹ tí ó máa ń bọ Ògún. Iṣẹ́ yìí ni ó sọ ọ́ di gbajúgbajà, tí ó sì sọ ọ́ di olókìkí, tí ó fi di pé Tóókì Oníbùdó fi jẹ olórí ọmọ ogun ní ìlú Ìbàdàn. Ní ìgbà tí Ìbíkúnlé fi máa wá sí ìlú Ìbàdàn, ẹ̀bá ọ̀dàn ni wọ́n ń pe Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí pé Ìbàdàn jẹ́ ìlú kan tí kò sí nínú igbó, bẹ́ẹ̀ ni kò sí ní inú ọ̀dàn. Ẹ̀bá ọ̀dàn, èyí ni orúkọ ìtumọ̀ Ìbàdàn. Irúwàgìrìwá ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ kí ìlú Ìbàdàn di títóbi ní ọjọ́ òní. Ara wọn ni Balogun Ìbíkúnlé jẹ́, torí pé ìtàn sọ fún wa pé ọmọ ìlú Ìjàdó lẹ́bàá Ògbómọ̀ṣọ́ òun ni Balogun Ìbíkúnlé jẹ́. Iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ àgbẹ̀dẹ ni ó sì máa ń ṣe. Iṣẹ́ irin rírọ àti ògún bíbọ ni ó sọ di òdú láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Ìmọ̀ rẹ̀ nínú ògún bíbọ ló jẹ́ kí ó di gbajúgbajà láàrin àwọn ènìyàn rẹ̀. Ní àsìkò kan, ó bá àwọn ológun ẹgbẹ́ rẹ̀ gbé sùmọ̀mí wá sí Ìbàdàn. Kí ni à ń pè ní sùmọ̀mí? Ìtumọ̀ rẹ̀ ní èdè òyìnbó ni war. So ó bá wọn gbé sùmọ̀mí wá sí ìlú Ìbàdàn. Ní àsìkò tí à ń wí yìí, nígbà tó dé ìlú Ìbàdàn, ọ̀dọ̀ ọkùnrin kan tó ń jẹ́ Tóókì Oníbùdó ni ó wọ̀ sí. Nítorí agbára àti ìgboyà rẹ̀, Tóókì sọ Ìbíkúnlé di olórí ogun rẹ̀. Láti ìgbà tí ó ti di olórí ogun fún Tóókì Oníbùdó ni wọ́n ti máa ń kì í ní Kìnìún Oníbùdó. Ìbíkúnlé ni wọ́n fi jẹ mọ́gàjí agbo ilé Tóókì lẹ́yìn tí Tóókì Oníbùdó ṣí ilẹ̀ bora, èyí tí à ń pè ní wípé Tóókì Oníbùdó nígbà tí ó kú. Láti orí mọ́gàjí yìí ni ó ti bẹ̀rẹ̀ sí jẹ oyè títí tí ó fi di Balógun ìlú Ìbàdàn. Balógun Ìbíkúnlé lágbára, ó sì gbóyà, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ó gbóyà, ó sì lè fi àyà rọ́ ìṣòro. Balógun Ìbíkúnlé ó jẹ́ ọ̀kan lára àwọn akíkanjú akọni tí ó bá ìlú Ìbàdàn, tí ó bá wọn jagun, tí ó jìjàgbara fún ìlú Ìbàdàn, tí ó sì gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fún ìlú Ìbàdàn. Àgbàlá Ìbíkúnlé ó tóbi gan, tó fi jẹ́ pé wọ́n máa ń sọ pé àgbàlá Ìbíkúnlé ó ju ti oko baba ẹlòmíràn lọ. Wọ́n ní àgbàlá Ìbíkúnlé ó tó ìkookò sáré láì fi ara gbára. Wọ́n á tún máa kí Ìbíkúnlé ní alágbàlá jáyàjáyà. Ìbíkúnlé alágbàlá jáyàjáyà, nítorí pé ẹni tó bá wọnú àgbàlá rẹ̀ tìbẹ̀rù ni wọ́n fi máa ń mú kúrò níbẹ̀, torí wọn ò mọ nǹkan tí Ìbíkúnlé lè ṣe. Ìbíkúnlé jẹ́ akíkanjú alágbára gan, tí ó jẹ́ ẹni tí ó wúlò fún ìlú Ìbàdàn. Díẹ̀ lára àwọn ogun tí ó bá ìlú Ìbàdàn jà tí ó sì ṣẹ́gun ni ogun Ẹfọ̀n Alàyè, ogun Arámọkọ, ogun Kóro, ogun Ìjerò, ogun Kútìjẹ àti ogun Ìjàyè. Balógun Ìbíkúnlé ní ọ̀pọ̀lọpọ̀ owó, ó sì ní ẹ̀rù lára. Ó kú ní ọdún 1864. Ìwọ̀nba tí a rí mú fún wa ní ọjọ́ títí òní. Tí àyè bá gbà wá ní ọjọ́ mìíràn, a ó máa tẹ̀síwájú nípa ìtàn Balógun Ìbíkúnlé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ ṣé púpọ̀.